Mo kí ẹni tó bá wù mí, mo kí ẹni tó bá padà wù mí, mo kí ọba ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkí ìgẹ̀ ìkẹ́ ẹ̀yẹ tí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ̀ ọ̀rọ̀ ẹ̀làbọ̀ ìyẹ̀ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ kábíyèsí àti àbíyèsí Ọọ̀ni òrìṣà olórí aládé àti olórí wọn nígbà kan rí Naomi Sílẹ̀kùnọlá lórí awuyewuye tó ń lọ. Ẹ rí i pé fídíò tí mo ṣe fún ìyá Naomi, tó bá jẹ́ pé mo ní ọ̀kọ̀ọ̀kan tó lè bá mi gbé fídíò yẹn lọ bá ìyá Naomi, kí ìyá Naomi gbọ́ fídíò yẹn, inú mi á dùn. Àwọn àgbà sọ pé ọmọdé búrokò wọ́n ní ọmọdé búrokò, òòjọ́ kọ́ ni olúwéré máa ń pa ni, òòjọ́ kọ́ ni olúwéré ń pa ni. Ọjọ́ rèé bí àná, December 23rd, December 23rd, 2021, òun ni Naomi wá sí orí ayélujára tó fi àbùkù kan orí àpèrè Odùduwà, torí pé kò kí ń yé wa, tẹ́ bá ti ń bọ̀ nírìṣà Odùduwà lẹ́ ń bú. Ẹ mọ̀ pé ẹ̀sìn àjèjì ò jẹ́ ká ní ìbọ̀wọ̀ fún àwọn alálẹ̀ mọ́. Ó máa ń jẹ́ ká máa yájú sí àpèrè àwọn alálẹ̀. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Dami bó ṣe ń ṣẹ̀sín lórí social media. Ìgbà tí 23rd of December 2021 tí Naomi wá sí orí ayélujára tó sọ fún gbogbo ayé pé òun ò kì í ṣe ìyàwó Ọ̀nìrìṣà mọ́, pé òun ti a new chapter ó ti ṣí ní life òun, pé káwọn èèyàn má pè òun níyàwó Ọ̀nìrìṣà mọ́ o, wípé ṣùgbọ́n òun jẹ́ queen ọmọ òun Tádéníkáwò, òun dẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. That was December 23rd, 2021. Ó ní nǹkan tí mo fẹ́ mú jáde lórí nǹkan tí mò ń sọ yìí o. December 23rd, 2021 ni Naomi announce pé òun ò fẹ́ kábíyèsí mọ́. Àwo gbogbo trend tó ṣẹlẹ̀ lórí social media ń gbà yẹn, àwọn bloggers, àwọn míì lo opportunity yẹn láti bash kábíyèsí. Kò sí orúkọ táwọn èèyàn pé kábíyèsí náà, ẹlòmíì ní ìkànnì, kò sí nǹkan tí wọn ò pé kábíyèsí nígbà náà. A rí i pé ẹni tó jẹ́ press, tó jẹ́ spokesman kábíyèsí, bóyá Chief Moses Ọláṣarẹ àbí nǹkan kan bẹ́ẹ̀, ó try láti cover scene yẹn. Gbogbo akáàrántí ẹni tó bá lọ sórí page máa rí press release tó ṣe. Wọ́n ní the palace was not aware of nǹkan tó ṣẹlẹ̀, wípé probably her Instagram page might have been hacked. Lẹ́yìn ìgbà yẹn Naomi wá lọ grant interview wípé wọn hack page òun lòun make decision. In fact, tí bá lọ wo àwọn videos tí mo ṣe ní time yẹn, mo sọ pé olórí kì í ṣe orí íńtánẹ́ẹ̀tì ló ti fẹ́ ọkọ, kò yẹ kó wá jẹ́ orí íńtánẹ́ẹ̀tì ló máa ti kọ ọkọ ẹ̀ sílẹ̀. So èmi rò pé torí pé olórí lọ sórí íńtánẹ́ẹ̀tì yìí, òun rí ò jẹ́ kó ṣeé ṣe fún wọn láti rí ìjà yẹn parí, torí pé ìjà yẹn ti di ti gbogbogbò, ó ti di ti ará ìlú. Àwọn ará Ifẹ̀ rí bíi pé arábìnrin ó rí àpèrè fín, ó rí alálẹ̀ fín láti lọ sórí ayélujára láti lọ máa kàbùkù kan àrólé Oòduà. So agbọ́ngbà yẹn pé Déjì Àkúrẹ́ náà bá wọn dá sí, ṣùgbọ́n ènìyàn work. So kí la ń gbìyànjú láti sọ ni pé ẹ wá rí i pé àjálù tó wá padà ṣẹlẹ̀ sí, torí mo gbàgbọ́ pé látìgbà tí kinní yìí ti ṣẹlẹ̀, ìyá Naomi ò gbé ìgbésẹ̀ kankan. Okay, ọmọ yín ti ṣàṣemáṣe, ó ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ìgbésẹ̀ wo ni ìyá Naomi gbé? Ìgbésẹ̀ wo ló gbé? Ìyẹn ni ìbéèrè mi o. Ǹjẹ́ ìyá Naomi gbé ìgbésẹ̀ kankan?
ǹjẹ́ kì í ṣe inú blind faith bí mo ṣe sọ nínú fídíò tó kọjá, òun náà ni ìyá Naomi àti Naomi ti ń operate. Ṣé kò ń ṣe nínú blind faith ni wọ́n ti ń operate, tí wọn ò ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, tí wọn ò ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, nígbà tó yẹ pé ọ̀rọ̀ Naomi dàbí ẹni tó bọ́ ìlú omi, ẹni tó ti kán lodò tán tó wá dáàrin odò tó sọ pé òun ò wẹ̀ mọ́. Ìwọ tó bẹ́ lodò tó dáàrin odò tó sọ pé ò wẹ̀ mọ́, kí ló máa ṣẹlẹ̀ sí ẹnìyẹn eventually? Tí ẹnìyẹn ò bá ní rescue team, ó máa padà rì sínú omi ni. Èpè kọ́ ni mo ṣẹ́ o, òwe ni mo fi pa o. So Naomi, tá bá ní ká mú nǹkan tó ṣẹlẹ̀ láàrin Naomi àti Onírìṣà wá sí reality, ká mú sentiment kúrò. Nínú ìṣẹ̀ṣe wọ́n ní òkété báyìí nìwà rẹ, òkété o báyìí nìwà rẹ o, ò bá fá múlẹ̀ ó dá fá o. Naomi mọ̀ pé oníṣẹ̀ṣe, ó mọ̀ pé kò sí bí ọba ṣe máa wà tí ò ní ṣèṣẹ̀ṣe. Kírísítẹ́nì ni ẹ́, kò bá má ti lọ korí ẹ̀ sí ọ̀dọ̀ ọba Ọọ̀ni Ifẹ̀ tó wá mọ̀ pé o ò lè ṣèṣẹ̀ṣe. Ìgbà tó dẹ̀ ti débẹ̀ tí wọ́n fi fún ẹ láyè láti máa ṣe ẹ̀sìn ẹ lọ, wọ́n fún ẹ láyè láti máa ṣe ẹ̀sìn ẹ lọ, wọ́n tó sọ ẹ́ dolórí, ó ní nǹkan tó ń ṣe fún ẹ. Wọn ò lè déédéé fobìnrin ṣolórí, ó lè kàn lè jẹ Yèyélúà Ilé Ifẹ̀ láìsí pé wọ́n ṣe ètùtù fún ẹ, wọ́n máa ṣe àwọn nǹkan tó máa ṣe fún ẹ. So traditional right òun ló fi di Yèyélúà, kò kì í ṣe bíbélì ló fi di Yèyélúà. So ìgbà tó dẹ̀ sọ pé ó ti drop title Yèyélúà yẹn, ó ní ìgbésẹ̀ tó yẹ kí màmá ẹ kó gbé, ìyẹn ìyá Naomi, ó ní ìgbésẹ̀ tó yẹ kí màmá Naomi gbé on the traditional way, tó fi jẹ́ pé consequence kìíní yẹn kò ní padà bá Naomi, torí pé tí Naomi tó bá bá ọkùnrin kọ̀ọ̀kan ṣe nǹkan burúkú ló máa ṣẹlẹ̀ sí, àjálù ló máa ṣẹlẹ̀ sí. Then number 2, nínú Ọọ̀ni of Ifẹ̀ ní Ọọ̀nìrìṣà, ẹ mọ̀ pé òrìṣà lọ ni, wọn kì í yájú sọ́ọ̀ni, kò sẹ́ni bọ́dì nílé ayé tó bá yájú sọ́ọ̀ni látúbọ̀ tán ò ní padà bá. Àfi já yín láyà, ẹ̀yin ò kí mọ àṣà, mọ ìṣe. Àfi bóyá Ọọ̀ni tó bá dalẹ̀ nìkan. Ìdájọ́ àwọn Ọọ̀nìrìṣà owó alálẹ̀ ló wà, kò sí lọ́wọ́ àwa báyìí, kò sí lọ́wọ́ wa, ọwọ́ àwọn alálẹ̀ ló wà, torí pé ẹnikẹ́ni tó bá ti jẹ Ọọ̀nìrìṣà, òun náà ti di òrìṣà. Òun náà ṣe ń pè wọ́n ní Ọọ̀ni òrìṣà, òrìṣà ní Ọọ̀ni, òrìṣà lọ ní. Gbogbo àwọn ọ̀kànlénírínwó irúnmọlẹ̀ yẹn, Ọọ̀ni ló represent gbogbo wọn pátápátá. Igba irúnmọlẹ̀ o, Ọọ̀ni ló represent igba irúnmọlẹ̀ ó lé kan, òun ló represent ọ̀kànlénírínwó irúnmọlẹ̀ ó lé kan. Kàn lè yájú sí Ọọ̀nìrìṣà bẹ́ẹ̀. So àwa wo nǹkan tó padà wá ṣẹlẹ̀ sí olórí Naomi. Mo sọ pé nǹkan tí à ń fẹ́ ṣe, tá a bá fẹ́ ṣe dáadáa, Ọlọ́run má yẹ kí búburú kó ba dáadáa wa jẹ́. Ẹ rí i pé ní fọ́nfíà yìí, èmi ò mọ, wọn ló ti tọ́dún 10 tí olórí ti ń ṣe, ṣùgbọ́n èmi ò believe kó ti tọ́dún 10. Reason ni pé tá a bá yọ 10 years kúrò ní èjì olórí Naomi, she should be just 21 then. Capacity wo ló ní tó fẹ́ fi bọ́ ọmọ 5,000 ní at the age of 21? Wọ́n ní 10 years ago ló ti bẹ̀rẹ̀. That is àsọdùn nìyẹn. Ṣùgbọ́n a rí proof pé ó bẹ̀rẹ̀ ní 2019. Ọọ̀nìrìṣà dẹ̀ ló fún ní support yẹn láti fi bẹ̀rẹ̀ program yìí. So tó tẹ̀lé pé èyí tó kọ́kọ́ ṣe ọmọ 5,000 ni. So bóyá lẹ́yìn tó ti kúrò ní kábíyèsí, ó carry on that vision, right? So àwa wo eléyìí tó wá padà ṣẹlẹ̀ yìí, tí ẹni tó ti ń ṣe nǹkan dáadáa tẹ́lẹ̀, kí ló padà wá ṣẹlẹ̀ sí tó fi jẹ́ pé kò wá, gbogbo nǹkan kò rí bó ṣe yẹ kó rí, tó jẹ́ pé àjálù ló wá padà bá. Ẹ wá wo nǹkan tó wá ṣẹlẹ̀ sí Naomi. 24th of December òun ni wọ́n remind ẹ̀. 23rd of December 2021
ló fi kábíyèsí wọ́lẹ̀, ló fi ọ̀ọ̀nìrìṣà ló fi wọ́lẹ̀, ló fi àpèrè Odùduwà ló fi wọ́lẹ̀. 24th of December 2024 òun ni wọ́n rán lẹ́wọ̀n. Ẹ jẹ́ ká wo kínní dáadáa. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe tó ń blog kì í ṣe oníṣẹ̀ṣe. Èmi ti gbé tó wáyé gbà tèmi náà ṣe wà ní ẹ̀sìn àjèjì kínní ò ní nítumọ̀ sí mi. Bọ̀ nítorí pé èmi náà ti wá sínú ìṣẹ̀ṣe, mo ti rí bí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ṣe máa ń ṣe. Òun ni èmi ṣe ń sọ. Kò ṣe mọ̀ pé ẹni tó bá ti yájú sí àwọn alálẹ̀ wọn ò ní ṣègbè lẹ́yìn ẹ̀ mọ́. Kò ń ṣe alálẹ̀ gangan ló máa fìyà jẹ. Àwọn ajogún ló máa discipline ẹ. Torí pé kí ni tó bá yájú sáwọn alálẹ̀, èṣù ọlá ìlú kò ní ṣègbè lẹ́yìn ẹ. Èṣù Ọláróyè Ẹ̀bẹ̀rẹ̀ Ọlátọpa kò ní ṣègbè lẹ́yìn ẹni téṣù bá ti ń ṣe òun ló máa ń ṣìṣe. Ẹni téṣù bá ń ṣe ló máa ń ṣìṣe torí pé èṣù gangan kọ́ ló máa ṣe ẹ́ o. Àwọn ajogun ló máa ṣe ẹ́ torí pé èṣù ti jáwọ́ lọ́rọ̀ ẹ. Téṣù bá wà pẹ̀lú ẹ tí gbogbo ayé bá kọjú àjà sí ẹ, wọn ò ní lè rí ẹ mú torí pé èṣù ní òun ní ọ̀gá àwọn ajogun. Èṣù ló ní àṣírí wọn lọ́wọ́ nínú Ifá gẹ́gẹ́ bí ìtàn tá gbọ́. Gbogbo àwọn irúnmọlẹ̀ wa pátá èṣù ló yọ wọ́n lọ́wọ́ ajogun. Bóyá ìtàn yìí làwọn òyìnbó gbọ́ nígbà tán dé tán fi wá ba èṣù ọlá ìlú jẹ́, tán fi wá sọ pé òun ni àṣetán. Ẹ rí i pé nínú Ifá nísìn iṣẹ́ tó dáa lèṣù ń ṣe. Bó ṣe jẹ́ pé èṣù náà ní negative side nítorí pé èṣù disciplinarian ni, ṣe mọ̀, so ó wà discipline. Ẹ dẹ̀ mọ̀ pé òbí tó bá ń discipline náà ó máa ń discipline àwọn ọmọ títí ẹ̀. So kí la ń gbìyànjú láti sọ ni pé lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí, ìyá Naomi ẹ lọ bẹ Ọọ̀nìrìṣà, that is my own. Ẹ lọ bẹ ẹ bá ń tẹ̀lé àwọn blogger ò lè help yín o. Blogger ò lè help yín. Wọ́n lọ́mọdé búroko ni, wọ́n ní òòjọ́ kọ́ lolúwere ń pa ni. Ẹ lọ bẹ Ọọ̀nìrìṣà, ẹ lọ bẹ Ọọ̀nìrìṣà, ẹ lọ sunkún. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sunkún yẹn? Ẹ lọ sunkún ẹ lọ sí palace Ọọ̀nì, kẹ lọ kúnlẹ̀ sẹ́nu ọ̀nà bẹ̀ kẹ lọ máa sunkún síbẹ̀. Kẹ lọ bẹ Ọọ̀nìrìṣà, k'Ọọ̀nìrìṣà dáríjì yín, kó yọ́nú sọ́mọ yín. Ẹ lọ bẹ Ọọ̀nìrìṣà kó dáríjì yín, kó yọ́nú sọ́mọ yín. Tẹ bá ti lọ bẹ kábíyèsí, wọn á mọ bó ṣe máa bá yín appease àwọn alálẹ̀ tí ọmọ yín yájú sí. Torí ọmọ yín kò ń ṣe Ọọ̀nì gangan àwọn alálẹ̀ ló yájú sí. Wọ́n á mọ bó ṣe máa bá yín appease àwọn alálẹ̀ tó ọmọ yín yájú sí. So tó fi jẹ́ pé gbogbo nǹkan tó lè ó máa rọ̀. Nǹkan tèmi fẹ́ sọ nìyẹn o. Then ẹlẹ́ẹ̀kejì tí máa tún sọ fún yín Mama Naomi, ṣe rí gbogbo àwọn blogger tí wọ́n ń búlì palace Ọọ̀nìrìṣà nítorí ọmọ yín àti tó ń búlì àwọn ìyàwó Ọọ̀nì. Ṣé rí bẹ́ẹ̀ ṣe lọ ṣe interview lórí Daddy Freeze yẹn? Ẹ lọ ṣe interview kẹ caution wọn, kẹ sọ pé ẹ rán ẹnikẹ́ni níṣẹ́ láti máa búlì palace àbí láti máa búlì Ọọ̀nìrìṣà. Tẹ bá ń follow àwọn gẹ̀ẹ́sì yìí, wọ́n ń portray Ọọ̀nì as an irresponsible man. Ìgbà míì wọ́n lè sọ pé Ọọ̀nì ṣẹ̀ṣẹ̀ gbá etí ìyàwó ẹ̀ tán báyìí torí pé ó fẹ́ kí Naomi padà sáàfin. Ẹ dẹ̀ ti rí pé tẹ bá ń listen to this ẹ ti rí pé irọ́ ni gbogbo ẹ̀. Ṣé tí Ọọ̀nì àti Naomi bá fẹ́ padà, ṣé ẹnu blogger ló yẹ ká ti máa gbọ́ ibi tí ọ̀rọ̀ wọn ń lọ ni? Ẹ ti rí pé gbogbo nǹkan táwọn people yìí sọ irọ́ ni gbogbo ẹ̀ pátápátá. Tí Ọọ̀nì bá fẹ́ padà fẹ́ Naomi, ẹ jọ̀ọ́ ṣé orí social media láti máa gbọ́? Ṣebí àákàn déédéé gbọ́ suddenly tí wọ́n á sọ pé wọ́n fẹ́ gba Naomi padà sáàfin. So ẹ ti rí pé gbogbo àwọn bloggers yìí they are all liars and wọ́n create distraction, wọ́n ń bully palace, wọn ò fẹ́ kí Ọọ̀nì gan ní peace. The same way tí wọ́n ṣe bully ọmọ yín títí ìgbà tọ́mọ yín wà ní palace tí ẹ̀yin gan já sí pé ṣe ni wọn ò fẹ́ kí kábíyèsí ní peace, tí wọ́n ń bully ọmọ yín gbà yẹn tí wọ́n máa pè ní fake prophetess,
tó máa pè é lémèrè, tó máa pè é lóríṣiríṣi nǹkan tó jẹ́ pé mo fi pé bóyá gbogbo criticism yìí òun ló padà jẹ́ kọ́mọ yín ṣe ní òun fẹ́ tẹ̀lé Jésù. Màá bá lọ ò sílé ológo, màá bá lọ ò sílé aláyọ̀, bàràyè kan mi máa bá Jésù lọ, bàràyè kan mi máa bá Jésù lọ lé ògo. Bóyá torí bẹ́ẹ̀ ó wà lára nǹkan tọ́mọ yín ṣe sọ pé òun fẹ́ move on àbí nǹkan kan, because gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí social media yẹn náà kò yẹ kírú àwọn ọ̀rọ̀ báyìí kó máa wá sórí social media. Wípé nígbà tó lóyún kábíyèsí àbándọ̀ kò ayé wọ́n ní àríwó eléèrè àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni, ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni, ìgbà tó ń dùn láàrin òun àti kábíyèsí kò sẹ́ni tó gbọ́n ta náà. So tó bá kù pé nǹkan ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, ìgbà míì wà tọkùnrin máa àbándọ̀ obìnrin tó yẹ pé ọkùnrin kàn fẹ́ fi discipline obìnrin yẹn ni. Nígbà míì tọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin, tóbìnrin bá ń yọ àyọ̀jù, ọkùnrin á wá ṣèṣe ọkùnrin. Kò sí nǹkan tọkùnrin ṣe òjú pé ọkùnrin fẹ́ humble obìnrin yẹn, pé kóbìnrin yẹn pé I'm still the man of this house. So kò wá sí marriage tó last tí ò ní story titi ẹ̀, àfi tá a bá ń tanra wa jẹ. Kò sí marriage tí ò ní challenge titi ẹ̀. Mo rántí pé mo lọ síbi wedding kan gbà kan, ìwàásù tí bàbá yẹn ṣe ní ọjọ́ marriage yẹn fún àwọn ọkọ, ó sọ fún wọn pé ó ní stage ní marriage. Primary school wà o, secondary wà, university ó wà, ẹ̀yin á tún ṣe masters, ẹ̀yin á tún wọ level àwọn examination tó wà ní marriage ló ń sọ o. Ó ní wàá ṣe primary 6 exam, wàá ṣe secondary school, lẹ́yìn tó bá ṣe secondary school tán wàá wá ṣe jamb yẹn ló wà mú ẹ wọ university, wàá tún wá ṣe final exam, lẹ́yìn yẹn wàá ṣe masters, wàá tún ṣe PhD gan. Ó ń try láti sọ fún wa pé kò sí age tí challenge ò lè wá nínú marriage. Tí challenge bá dẹ̀ wá, bíbélì gan sọ pé ọlọ́gbọ́n obìnrin ó kọ́ ilé ẹ̀. Bíbélì ní ọlọ́gbọ́n obìnrin ó kọ́ ilé ẹ̀ ni, ṣùgbọ́n ó ní òmùgọ̀ obìnrin ó fọwọ́ ara ẹ̀ fi fà á. Kí ló fà á tí bíbélì ṣe sọ pé obìnrin ló ń kọ́lé? Ẹ̀yin gbọ́ bí tí bíbélì sọ pé ọkùnrin ló ń kọ́lé ni. Ọkùnrin ò lè kọ́lé, obìnrin ló ń kọ́ ilé. Torí pé kí ni? Túlétúlé lọkùnrin. Àwọn ọkùnrin tó bá ń gbọ́ mi, ẹ má bínú o, túlétúlé lọkùnrin. Reason ni pé tọkùnrin bá níyàwó bíi 7, tí àwọn ọkùnrin bá níyàwó tó pọ̀, tó bá dé ọ̀dọ̀ ẹnìkan, ọ̀tọ̀ ẹnìkan tó máa fẹ́ sọ̀rọ̀ dídùn fún. Ọ̀rẹ́ mi kan gbà kan, ó lọ ṣe ìyàwó kejì. Ó wá sọ wípé ọkọ òun tó bá ti wá sọ́dọ̀ òun, wípé ó máa sọ̀rọ̀ yìí, ó máa sọ fún pé òun máa tẹ̀ tó lé ìyálé lọ ni. Ó máa ń sọ fún ìyàwó kékeré bẹ́ẹ̀ pé òun máa tó lé ìyálé lọ. Nígbà yẹn ọ̀rọ̀ tí mo ń sọ yìí ti pẹ́ o. Ìgbà tọ́rẹ́ mi máa sọ fún mi pé ọkọ òun máa tó lé ìyálé òun lọ, òun láyú ẹ̀. Mo wá ń sọ fún pé má máa listen sí máa yìí, nítorí tó bá ti wá sọ́dọ̀ tiẹ̀, òun ló ń sọ̀sọ̀kúsọ fún ẹ, tó ń parọ́ fún ẹ pé òun máa lé ìyálé òun lọ. Kò síbi tó ń lé ìyálé lọ. Ǹjẹ́ wọ́n mọ nǹkan tó máa ń sọ fún ìyálé tó bá ti dọ́dọ̀ ìyálé náà? Pé bóyá ó ń sọ fún ìyálé gan wípé òun máa tó lé ìwọ náà lọ ni, nǹkan kan bẹ́ẹ̀, láti máa fi, nígbà tí ìwọ bá ń jowú, a máa fi nǹkan kan, a máa fi tù ẹ́ mọ́lẹ̀. Tí ìyálé náà bá dọ́dọ̀ ìyálé, tí ìyálé náà jowú, a máa fi sùn. At the end of the day, nítorí pé máa yẹn máa ń jábọ́ fún lady yẹn lọ́jọ́ kan ló wá lọ rúdù sí ìyálé yẹn. Lẹ́kọ̀ọ́ ni mò ń sọ, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti pẹ́ o. Bó ṣe rúdù sí ìyálé báyìí, bí máa ń ṣe lé ìyàwó kékeré kúrò nílé nìyẹn. Ìyá Ṣàráfà. Bẹ́ẹ̀ ni, ó lé ìyá Ṣàráfà nítorí ìyálé lọ́jọ́ náà. Wípé láyé òun ò fi ìyálé òun ò fi wọ́lẹ̀ fún ẹ o. Nítorí pé òun ló ó ṣílẹ̀kùn fún ẹ pé kó wọlé kó jókòó ni. O ò lè wá máa yẹ̀yẹ́ ẹ̀. And this is the man tó máa ń lọ sọ́dọ̀ ìyàwó kékeré, tó máa ń sọ nǹkan fún ìyàwó kékeré. So ọjọ́ tá à ń sọ ìyá Ṣàráfà kò lè sùn wọ́n jẹ́, ó ní pé ṣò ẹ̀rọ ọkùnrin bò wò. Wípé ẹni tó jẹ́ pé ó máa ń sọ fóun pé òun máa tó lé ìyálé lọ. Òun ló wá ń sọ lójú ìyálé pé tóun náà wá ń sọ fún ìyálé pé ìwọ tó máa tó lé lọ, mo ní ìwọ náà ọ̀dẹ̀ ni ẹ́. Òun ló wá ń sọ fún ìyálé pé
òun ò fi ìyálé yẹn wọlé pé nítorí pé òun àti ìyálé yẹn àwọn làwọn jọ jìyà, àwọn làwọn jọ kọ́lé, àwọn làwọn jọ ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n ìyálé yẹn kò bí ọkùnrin, ìyá Ṣàráfà ló kọ́kọ́ bí ọkùnrin. Ó tún sọ fún ìyá Ṣàráfà lọ́jọ́ yẹn pé tó wá rò pé tó rọ́kùnrin ló bí fóun, àwọn ọmọbìnrin tóbìnrin yẹn bí fóun ó tẹ́ òun lọ́rùn kọ́kọ́. Ẹ̀wọ̀n bó ṣe wọ, mo ṣáà ní pé wẹ́ nǹkan tèmi lè ṣe ni pé máa advice ẹ pé lọ sọ eléyìí tó fi wá sọ́dọ̀ wa ẹ̀ o á bẹ́tà kó lọ sọ́dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀ kan bá yín settle ìjà yín one way or the other nígbà náà kan tó bá wọn parí ìjà yẹn. So èmi kan ń sọ kẹfí wọn pé obìnrin ló máa ń tolé, ọkùnrin ò lè tolé o, ọkùnrin ò lè tolé, obìnrin ló máa ń tolé. So kí la ń gbìyànjú láti sọ ni pé tí ọkùnrin tó bá dọ́dọ̀ obìnrin míì tó bá sọ fún ìyàwó ẹ̀ pé ìyàwó òun ò ṣe bá kankan kí ẹni tó wá mọ̀ pé òun fẹ́ ní happy home o ò ní wo gbogbo sáìdì yẹn. Yes, especially tọ́lọ́run bá ti fún ẹ lọ́mọ wà á tẹ̀bà tọmọ ẹ. So pé marriage yẹn shake láàrin ìyẹn ò míì pé ọkùnrin yẹn ò nífẹ̀ẹ́ obìnrin yẹn mọ́, ìyẹn ò dẹ̀ míì pé ọkùnrin yẹn ò responsible, ìyẹn ò míì pé ọkùnrin yẹn ò responsible. So sometimes ọkùnrin lè fẹ́ discipline obìnrin just because pé ọkùnrin ó fẹ́ humble obìnrin yẹn, ó fẹ́ humble obìnrin yẹn, and at that moment màmá ẹ̀yin ló yẹ kẹ́ stand fún ọmọ yẹn ńgbà yẹn, kẹ́ máa encourage ẹ̀ pé máa forítì máa forítì máa forítì. Bọ́ngbà tọmọ yín lẹ̀ ti ṣe mistake tó ti ṣe nǹkan tó fẹ́ ṣe, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ṣì wà láyé. Ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé láti preserve ọmọ yìí ẹ jọ̀ọ́ màá bẹ̀ yín kẹ́ lọ gbé. Ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé spiritually ni o, ìṣẹ̀ṣe ni o, báìbù ẹ wò wọn ò fi báìbù sọmọ yín dolórí o, ẹ má tanra yín jẹ mọ́ o. Ẹ̀jẹ̀ Jésù ò ran nǹkan tó wà nílẹ̀ yìí o. Àwọn alálẹ̀ ẹ lọ sọ́dọ̀ babaláwo, ẹ lọ dáfá, ẹ lọ ṣètùtù, ẹ lọ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe, ẹ lọ sílé Ifẹ̀, ẹ lọ bẹ̀ àwọn àgbààgbà Ifẹ̀. Yes, kàn ro ti Tadéníkáwò, wọ́n ní tàbá torí epo jẹṣu àá torí iṣu jẹpo, kàn ro ti Tadéníkáwò. Bẹ́ẹ̀ni kí bàbá ro ti ìfẹ́ tó ti wà láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, kàn ro mọ́ ni. So mi ì sọ jù báyìí lọ, ó dìgbà kan náà.